ṣé ọmọ ẹlòmíì ṣé kò dé àtọ̀mọ́ nínú pé kéèyàn mọ lóun sunkún àtòun rẹ́rìn ni ẹ wọ ọmọ tẹ́nìkan bí ó dẹ̀ fẹ̀yìntì ìdẹ̀ ń sunkún ayé nítorí ms bàbá ìrònú ms bàbá dẹ̀ fẹ́ pa ó dẹ̀ fẹ́ dé mọ́jìdíje nítorí ms bàbá ẹni tí ò rí tiẹ̀ rò ẹ jẹ́ ká lé fídíò ìbáná kò ní dá fún ànábì mọ̀ọ́mọ̀ yẹn orí burúkú ní òṣàkóbalẹ̀ àdábòdè wàhálà fìtínà pìtìpìtì ayé kúmọ́ bá níbi tó bá wà. ìwọ náà gbọ́ nǹkan tó sọ sórí orí tó kọ yìí inú mi dùn pé ó kọrí jáde pé ms bàbá ọmọ tí ìyá ta kòkó tí wọ́n ta oko bì láti rán lọ sí òkè ọ̀yà láti rán lọ sí ìlú òyìnbó ni dájúdájú abiyamọ ní ìyá ms bàbá abiyamọ ní bàbá ms bàbá òbí tó fẹ́ fúnṣọ́ re ìgbéga ire fún ọmọ rẹ̀ lẹ́yìn wọ̀ọ́la òun ni òbí ms bàbá òbí tó bùkátà lórí ọmọ tó gbà pé ọmọ nípòrà sí òun ni àwọn ẹbí ms bàbá inú wa dùn pé ó jẹ́ ká mọ̀ pé òbí rẹ̀ ló bí ms bàbá ẹ̀yìn rẹ̀ ló bí ìyá àti bàbá tiẹ̀ ta ìyá ms bàbá àti bàbá ms bàbá wọ́n ta kókó àtòkò òbí náà fi náà lọ sí Amẹ́ríkà USA kí ni nǹkan tí àti bàbá tiẹ̀ ta láti fi sọ òdìyàn láláyé challenges ìbéèrè mi fún ọ nìyẹn o ìwọ tí wọ́n mọ orin òṣùpá tù òṣùpá tù àbí òun orí kan dáadáa ó gùn dáadáa ọ̀gá ni ẹ́ òbí kì í bọ́ ọkọ ní tó já pápá kí ni nǹkan táwọn òbí tiẹ̀ ta láti bá fi lè sọ òdìyàn láyé kí ni iṣẹ́ àwọn òbí rẹ lórí rẹ ṣíṣe àwọn òbí tiẹ̀ yọ lórí tiẹ̀ kò yọ ju àwọn òbí tiẹ̀ fún wa káwa lo àwọn òbí tiẹ̀ yẹ ká mọ àwọn òbí tí wọ́n bí wọ kí ni làkàkà àwọn òbí tiẹ̀ lórí tiẹ̀ ṣáà kí ló táwọn yàgbà tẹ̀ náà tiẹ̀ wáyé tí wọ́n ta oko òbí kan fi náà lọ síbi tí wọ́n lọ. mo fẹ́ kọ́ dáhùn ìbéèrè yẹn o ìwọ tó ń sunkún yìí tọ́ ọlọ́run rẹ́rìn yìí ẹkún ọjọ́ alẹ́ lórí ìwà àtàwọn ọmọ rẹ ò wá iṣẹ́ àwọn kan ò wá ń bú ò wá ń gẹ̀ táwọn àbá tiẹ̀ tí kò sì dáa fún òun yàrá àtọ́ba tiẹ̀ tó bá dá fún bá ní ó yẹ kó lè hàn látara tiẹ̀ ó wá ní pé ó wá débẹ̀ tán ìwọ̀n á dá sí kàtí òkan kí ni òkan kò gbàgbé lẹ́nì ẹ dákun ṣé àwọn ṣé kéèyàn jẹ́ mùsùlùmí ṣé ó sọ pé kéèyàn ya wèrè ni àbó sọ pé kéèyàn ṣèrè ṣé kéèyàn jẹ́ mùsùlùmí sọ ní pé kéèyàn fún ní làákàyè ni sọ ní pé kéèyàn mọ́ ní àròjinlẹ̀ ni nǹkan tí òkan nǹkan ilé tó fi sílẹ̀ tí pàápàá wà dé bá tí ó sì padà kéré oko délé nǹkan yẹn ni ó padà kán mọ́ torí pé ó ti kúrò nílé ó ti lọ sájò kó wá gbàgbé lé kó jẹ́ kógun jalé kó jẹ́ kí wàhálà dé bá lé kó jẹ́ kí fìtínà dé bá lé kó fọ́ lẹ́lọ́ kó mọ wọlé ilé náà kó mọ bàjẹ́ ọmọ kọ nìyẹn ọmọ kọ ní onígbàgbé lé ọmọ kọ ní lọ́síwájú ilé rẹ̀ ní mọ̀ jẹ́ lógún bó sì wà níbi tó wà yẹn náà tí ń ṣiṣẹ́ takuntakun tí ń ṣiṣẹ́ taratara níbi tó wà yẹn ìlú tó wà yẹn kì í ṣèlú tó ti ń jòkó tó ti ń dẹpọ̀ délẹ̀ bí ti táwọn àfáà ti ń ṣe ní Nàìjíríà ẹ sọ ibi tó wà di ibi táwọn àfáà ti ń wà ní ẹ mọye tí ń san ní monthly ni ẹ mọye tí ń jẹ́ ẹ mọ ṣe kárakára tó ti bẹ́ẹ̀ ó tún kò tún lè sùn kò tún lè wú lórí ilẹ̀ ibi tá a ti bí ọmọ kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ kò sí nílé nìyẹn tó bá wà nílé èyí tó ṣe yìí kò ṣe kan yóò tún ṣe jù bẹ́ẹ̀ lọ àwọn àfáà tí wọ́n wà nílé kan tán dẹ̀gbọ̀dẹ̀ káàkiri kí nìkan tán ṣe ṣe bọ́n gbàbọ̀dé lẹ kóòtù ojú rẹ ni ṣe bọ́n gbàbọ̀dé ni ṣe bílẹ̀ tí mo dá nìkan tán pẹ̀lú káàkiri ṣe bílẹ̀ àwọn àràbù náà ló dá ṣe bọ́n lọ ń kó àwọn àràbù wá sílẹ̀ tiwa ni láti fún ọmọ yín kọ́lé kí owó tí wọ́n lè gbà kí wọ́n fi wá yín kọ́ hospital tí wọ́n lè gbà kí wọ́n fi wá yín dá fásitì lẹ̀ fún ọmọ yín dá company lẹ̀ ẹ̀ náà wọ́n tẹ̀lé fún wá yín kọ́lé kí nígbà tẹ́lẹ̀ náà sí gọ̀ ọ wá ń sunkún wá nípa ọ̀rẹ́ ni ẹkún ọjọ́ alẹ́ fún ẹ tó yẹ kó mọ rí ẹ̀mẹ̀ bá gẹ́gẹ́ bí ọmọ gidi gẹ́gẹ́ bí ọmọ àríyàn gan ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe ọmọ rí tó yẹ kó mọ fi rẹ̀ tọrọ ọ̀wá ń banújẹ́ lé lórí inú ló sì bàjẹ́ náà ní bó ṣe wáyé inú ló bàjẹ́ náà ní bó ṣe wáyé tó rọ̀kọ̀ ní balẹ̀ ọ̀nà báwọn jẹ̀kan tó dánú ayé ọmọ rí lẹ́mẹ̀ bàbá ọmọ wa bó ọmọ bá dá láyé yóò di ọmọ wa ìwọ́n tiẹ̀ ọmọ àwọn òbí tẹ nìkan ni wọ́n tiẹ̀ torí ọtí ya pa òbí ìbọn ayé ò mọ ayé ò rí ọ ọmọ pàbí ìbọn ní ẹ̀ náà àwọn arábọ̀ ní nǹkan tó jẹ́ ológun pé báwo ni ìrántí wa báwo ni kò ṣe pẹ́nu ayé báwo ni àwọn ẹran kò sí ní máa mú ìrántí wa ní àgọ́ báwo ni àwọn ẹran kò sí ní máa fojú àgọ́ òun náà èdè wa náà sọ nílẹ̀ tí wọ́n ti gọ́ ẹ̀rọ arúgbó yẹn àti tàwọn lẹ́rú ẹ̀rọ àti kọ́ lẹ́rú àti kọ́ lẹ́rú lákàì ìwọ atán lò ìtọ́wọlé wa náà lọ ọmọ tọ́lẹ̀ tí wọ́n mọ̀ àwọn nǹkan táwọn fẹ́ pé kó ṣẹlẹ̀ àwọn fẹ́ wà brainwash bíi ti yín ni náà àfẹ́ wà brainwash bíi ti yín náà ẹ̀yin ọmọ náà kìnnà yìí ẹ̀yin ọmọ tó yóò pé yìí ọkàn yóò sì ní balẹ̀ inú yóò ní dùn lọ́nà àwọn tó ti dẹ́kun ọjọ́ òní ms bàbá ọkọ akínṣe
ariwo ata ni kò lè pátá bó ṣe pẹ̀lú ọlọ́tún wàá fi mọ ga sínú ayé ní báyìí ò ní wálẹ̀ lọ́la dání wáyé bó ní bá fi lè fò lásán ò rí pé mi ló mọ dùn ẹ̀mẹ́jọ tó bá ti pẹ́ bọ́ ló bá mọ̀ dáadáa tètè mọ̀ dáadáa o gbogbo ogun ló bá mọ̀ ṣe dáadáa tètè mọ̀ ṣe dáadáa o tó ní kẹ́kọ̀ọ́ jùlọ ṣọ́ kéèmì rẹ́dẹ̀ gbogbo ẹ̀yin babaláwo ṣe gbogbo ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ dákun gbogbo àwọn tó bá ti pé abá ti gbé múvẹ́tì dáadáa dákun ẹ mọ́ jókòó lórọ̀ wa o ẹ jí kẹ́mi wá gùn o àmọ̀yìn ẹ mọ́ bá dẹ́ wọn bá ọ̀rọ̀ bá wọn ṣàwọn gbìyànjú torí pé kí n tó bá fi fọ apẹ́rẹ́ àwọn kìíní burúkú jáde bá aláàtí mú aláàtí ò rí àwọn ọ̀tá tiẹ̀ mú nílẹ̀ àwọn àràbù aláàtí ò rẹ̀ gbà kalẹ̀ nígbà tá a fi ṣe ẹlẹ́yà ṣẹ́ṣẹ́ lè mùsùlùmí kó lóòlù ní pé kí wọ́n kú tẹ́ ìgbà kúbẹ́ dẹ́dẹ́ torí pé jẹ́lẹ́bọ̀ ló yẹ kí wọ́n kú náà àwọn ẹlẹ́bọ̀ kí lẹ̀ ṣẹ́ṣẹ́ tó yẹ kí wọ́n kú náà ẹ mọ̀ lé pé inú tí mo dùn pé ẹ̀yin ò kú àwọn ọlọ́wọ́ amú gbogbo tí ń ṣẹlẹ́bọ̀ náà ní ṣẹ̀yìn náà ẹlẹ́bọ̀ ń ṣàìsàn ẹ̀yin náà ṣàìsàn ẹlẹ́bọ̀ tálíkà ẹ̀yin náà tálíkà ẹlẹ́bọ̀ ẹ̀yin náà ń lówó ẹlẹ́bọ̀ ní stroke ẹ̀yin náà ní stroke àìsàn ṣẹlẹ́bọ̀ àìsàn ṣẹlẹ̀ tí nǹkan kò bá mọ̀ ṣe ká ní pé nǹkan kan bá bẹ tó mú special yàtọ̀ ṣẹlẹ́bọ̀ bá ní ká ní pé bí a Muslim ìdààmú ò ní bọ tàlísì ò ní bọ ọlọ́ ò ní dánwò ayé òbí free life ni yóò kàn mọ́ dán lọ ní ọládùá tó ń gbà ọlá àìsàn tó ẹ mọ̀ wí ni wa gidi gan ẹ mọ̀ jàre ọ̀rọ̀ lára wa o ẹ mọ̀ fi bẹ̀ẹ́ tà ẹ̀rí wọn ó lásẹ̀tì àwọn ẹlẹ́bọ̀ ní kéèké àmọ́ iṣẹ́ yìí náà aládẹ́rẹ́ tó ó dẹ̀ ń wò yìí ẹ̀yẹn ni òfò yìí tẹ́ bá ti bá rán fídíò wa yẹn bá fi opinion yín ẹ bá fi comment section ẹ bá like ẹ bá share ẹ bá post àjùwà ṣe.